Aha! tó níwọ̀n àgbà tó jẹ́ pé ti Olúwa báyìí náà nílẹ̀ àti ẹ̀kúnrẹ́ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn isà omi, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Wọ́n lẹ́ni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Òun ní orí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí nira àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀, tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbórí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọnú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa tó le tó sì ní agbára, Olúwa tó lágbára ní ogun. Àní kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọnú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun náà ni ọba ògo sẹ́ẹ̀. Mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè níyàn. Mo dúpẹ́ o bàbá tó pè mí o lè níyàn. Ogun táyé gbé ó ti jájó wọn lójú. Èrò tọ́ta gbà Olúwa tilẹ̀kùn mọ́ wọn. Mo dúpẹ́ o bàbá tó pè mí o lè níyàn. Ọ̀pọ̀ ti kú, ọ̀pọ̀ ti lọ, ǹbẹ́ni tí ò ní dọ̀la ò ní lákú. Wọ́n ní lágbájá ti lọ ṣáájú àrèmábọ̀. Wọ́n ní lámọ́ iná tún lọ mọ́ àòtúrí mọ́ láéláé. Báwọn dókítà bá ti ṣe sọ́rí tí wọ́n daṣọ bò lójú nǹkan tán, ni wọ́n bá daṣọ bò ní lójú fódìdí wákàtí 6 o. Ọlọ́run ọba mi tún ṣí àlówá gbáyé. Ó ṣẹ̀ṣẹ̀ wáyé kálukú. Pẹ́ni Ọlọ́run ò pa kò ní bí lọ. Ló jẹ́ ń pé mo dúpẹ́ o bàbá tó pè mí o lè níyàn. Mo dúpẹ́ o bàbá tó pè mí o lè níyàn. Ogun táyé gbé ó ti jájó wọn lójú. Èrò tọ́ta gbà Ọlọ́run tilẹ̀kùn mọ́ wọn. Mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè níyàn. Ǹjẹ́ dídé báyìí náà ń tewé adé? Mo tún ti dé ní alẹ́ òní káàkiri àgbáńlá ayé, kọ́rọ̀ mọ́ jábọ́ kọ́rọ̀ tún mọ́ rí bọ́ káàkiri gbogbo dúníyàn. Gamburo bí ni mí, mo ti yọ lónìí àlà funfun gbò láàrin onírúurú aṣọ. Ayé òní tapo sálà náà, àràbà yìí ò ní wó, torí pábẹ́rẹ́ tútù bẹ̀ ní gbogbo ẹranko tí ń jẹun tán tún ti ń sinmi. Dictionary lèmi ọlá olúwa ẹ bá fẹ́ túmọ̀ rẹ̀, ẹ yẹ̀ mí wò fínífíní. Ẹ rí bẹ́ẹ̀ ká mọ́ kàbìkan kẹ́ ẹ fa bìkan ya ni o. Ìdá olójú méjì Èdùmàrè ní èkú rẹ̀ ní sábà mọ́ gbámú kẹ́ ẹ mọ́ fi dójú togun. Ẹni bá ní kínú ìdáwó tí ń dijú rẹ̀ mú. Ọ̀ ń tẹ̀lé wáyà sáwọn ogun ọ̀run nìkan pàṣẹ wọn tìkan wá fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀. Ọlọ́run bá mi tó ṣe mí bẹ́ẹ̀ ìbà rẹ̀ o. Ọba ha, ọba he, ọba hi, ọba họ, ọba in, ọba ho, ọba ẹ, ọba 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 tí ń ṣe ohun gbogbo lórí ohun gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo nímọ̀ gbogbo fẹ́yàn gbogbo fágbà gbogbo fọkùnrin gbogbo nímọ̀ gbogbo àtìgbà gbogbo ìgbà gbogbo èdè o. Ọya mọ́ rébò èdè mọ́ gùn mí lẹ́gùn mọ́ pa mí bí ọtí torí pé mo méde bọ̀ látòdì ọ̀run ni. Kọ́hùn sínú tọ́lá olúwa jíjá gire gangan lóhùn mi. Èmi gangan pèdèpèdè tí gbogbo pèdèpèdè ń fi gíràwọ̀ fi tẹ́lẹ̀ èdè rẹ̀ lò. Iṣẹ́ ọlọ́ọ̀bà mi ni kesẹ́gbẹ́ tàfà àbí ti wòlíì. Ẹnìkan wò sùsù lóhùn gangan lóògùn. Mo wò sùsù mo lé mi gangan lọ̀rọ̀. Tó rágbárí mi ọ̀rọ̀ ni, ìpàkọ́ mi ọ̀rọ̀ ni, ìrònú mi ọ̀rọ̀ ni, aṣọ mi ọ̀rọ̀ ni, irun orí mi ọ̀rọ̀ ni, ojú mi ọ̀rọ̀ ni, ìdákẹ́ mi ọ̀rọ̀ ni, ìrìn mi ọ̀rọ̀ ni, ìjókòó mi ọ̀rọ̀ ni, orun mi ọ̀rọ̀ ni, ìpirọ̀rọ̀ mi ọ̀rọ̀ ni, gbogbo ara mi kìkì dá ọ̀rọ̀.
mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé ọmọ lójú Olódùmarè náà ni Ọlọ́run bá mi wọ ni mò ń kí lọ́wọ́ ọba mi tó lọ́gbọ́n ọba mi tó nímọ̀ ọba mi tó lóye ọba mi tó lọ́gbọ́n ọba mi tó ń darí ayé lọ́tùn tí ń darí ayé lọ́sì àkèké tí ẹlẹ́bùrú ìkẹ́ alágbádá ní aláwọ̀ tẹ̀lẹ̀ oòrùn ọba tí ń gbénú mi sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé ògo ní fókọ rẹ̀ mo tún ti dé ní alẹ́ òní ọba mi gìjàgìjà ọba mi abalẹ̀ tí gbogbo ilẹ̀ mọ́ mi lẹ̀ gìjàgìjà káàkiri àgbáńlá ayé mo tún ti dé Ọlọ́run Ábúráhámù mo dé Ọlọ́run Ísákì mo dé Ọlọ́run Jákọ́bù tí wàá gbénú mi sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé ìwọ náà ló ń gbénú mi sọ̀rọ̀ àwọn kan tún fi ń sinmi jẹ káàkiri àgbáńlá ayé lórí pé bí n bá lórí orin báyìí àwọn náà lo bí n bá pèdè báyìí àwọn náà fẹ́ máa pe ni ìwọ̀n ìgbà tó yẹ pé àwọn ò lè tó mú lálẹ́ forever ẹgbẹgbẹ̀rún dùn lè gbé pílò lásán wọn mọ rìn kiri nù Ọláolú mo tún ti dé bí afẹ́fẹ́ mo tún dé bí ọjọ́ káàkiri àgbáńlá ayé Olódùmarè tí wàá gbẹnu mi sọ̀rọ̀ bàbá mi ọgbọ́n bàbá mi mọ bàbá mi ọpọlọ tó mọ pọ̀lọpọ̀ tó mọ pọ̀lọpọ̀ mọnú ara wọn fún mi káàkiri àgbáńlá ayé ẹ̀rọ pẹ̀sẹ̀ lọ́lọ́run tẹrí ọ̀rọ̀ bá fún mi mọ́lẹ̀ àtàlọ́wọ́ kọ́sìn gangan nìkan láàyè ògbà mo tún yọ bí afẹ́fẹ́ mo tún yọ bí ọjọ́ mo tún yọ bí òrùn mo tún yọ bí àkùnù bàbá gbogbo èdè káàkiri àgbáńlá ayé mi náà kọ́ bá mi Èdùmàrè náà ló tún jí orí bẹ́ẹ̀. alẹ́ mi gangan la dàbà nínú pèdèpèdè bí n bá ti balẹ̀ gbá mo balẹ̀ gbá àgbá káàkiri àgbáńlá ayé mo tún dé lónìí náà nu èmi náà kọ́ bá mi náà ló tún jórí bẹ́ẹ̀ ẹ̀ tún gbọ́rọ̀ lẹ́nu mi káàkiri àgbáńlá ayé lọ́jọ́ tòní ọmọdé ilé ẹ̀ wá nǹkan fìdílé àgbàlagbà ẹ̀ wá nǹkan fìdílé Ọláolúwa ti dé Àtúnbí Gbenga Adeboye sórílẹ̀ ọ̀nà àlàyé àròlé Gbenga Adeboye náà rẹ ọmọ Gbenga Adeboye náà rẹ tí ó ti lè yẹ anybody láíláí forever ni Ọlọ́run bá mi náà ló jórí bẹ́ẹ̀ ẹ̀rù pọ̀sẹ̀ báyìí lọ́lọ́run tẹrí ọ̀rọ̀ bá fún mi ni ọmọ ọ̀lẹ́ àtàláwò kọ́sẹ́ gangan nìkan láàyè ògbà Noble FM láwà ní alẹ́ òní bẹ́ẹ̀ mo ti ń kọ lálá mo ti ń kọ lálá mo ti ń jalele mo tún balẹ̀ bí ọ̀wà rọ̀jò mo ti ń sọ kọ́kọ́kọ́ mo ti ń sọ kọ̀kọ̀kọ̀ mo ti ń ṣe pèpèpè mo ti ń ṣe pópópó mo ti ń sọ pópópó mo ti ń sọ pópópó mo ti ń sọ pópópó ẹ yẹ wá wò káàkiri yóò yẹ yín pé mi gangan làkùnrin bàbá gbogbo àwọn pèdèpèdè ẹ lálẹ́ kò lè ògbókùn dábú kò ní sẹ́rù ẹ̀ kalẹ̀ lálẹ́ lẹ́yìn báyìí náà ló lo bí oṣù òkú ìrá ìyá àdọ́wọ́ bó ti ẹgbẹ̀gbẹ̀rún do lè gbé pín láíláí forever nínú lẹ́pà lẹ́lẹ́pà ẹ̀lẹ́pà náà yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Naira Marley sanjọ́ kìnìún àná. àní ká ẹ máa wá nǹkan fìdílé ẹ máa fìdílé nǹkan Láolú ti dé ní alẹ́ òní lórí ètò tá a pè ní moro múbọ̀ nìkan ní Noble FM 107.1 náà la wà tí mo ti ń kọ bí agbágbá mo ti ń kọ bí àgbàǹgbà èmi náà kọ bá mi náà lójó rí bẹ́ẹ̀ ẹ gbádùn àwọn ọ̀rọ̀ lẹ́nu mi lónìí ṣé ìjìnlẹ̀ ọ̀rọ̀ ẹ gbọ́ ìrìn àjò ọ̀run ẹ gbọ́ ní alẹ́ òní ńgbà tí èso ògùn gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run bá mi Èdùmàrè ẹ gbọ́ ìtàn Prophet Miracle lálẹ́ òní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé lájùlé ọ̀run gbogbo ẹ̀ náà lẹ́gbọ́n Ọlọ́run bá mi òníjọ́ bàjẹ́ Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. àlẹ́ mi ṣiṣẹ́ pèdèpèdè káàkiri àgbáńlá ayé mo ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri gbogbo dúníà mo tún gbà wọ́ọ̀dù mo ṣe ń gbà wọ́ọ̀dù lọ́tún bẹ́ẹ̀ ni mo ń gbà lọ́sí Ọlọ́run bá ògo ni fókọ rẹ̀ mo ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ sórílẹ̀-èdè abroad kò lè yẹ anybody láíláí forever iṣẹ́ Ọlọ́run bá mi náà lójú orí bẹ́ẹ̀ o Ọlọ́run ògo ni fókọ rẹ̀ látàrí àwọn tí ń nífẹ̀ẹ́ wa tí ń fẹ́ràn Ọlọ́run lára wa tí ń gba tiwa tí ń kó wa jẹ tán sọ pé àmọ́ ṣe náà ni wọ́n tún ta wá tán dìlú abroad lọ Ọlọ́run ògo mọ̀ ní forúkọ rẹ̀ àyànfẹ́ ọ̀kí mo lọ mo bọ̀ o àwọn tí ń jẹ́ràwọ̀ ń bẹ lọ́wọ́n àríràwọ̀ tí a jẹ àwọn tí ń pàràwọ̀ ń bẹ lọ́wọ́n àríràwọ̀ tí a pa àwọn tí ń gbéràwọ̀ mí ń bẹ lọ́wọ́n àríràwọ̀ tí a gbé mi mú tó pèdè káàkiri àgbáńlá ayé níwájú àwọn èèbó ọmọ adarí wọn níwájú àwọn èèbó ọmọ asokundere ọmọ asokundosọ ọmọ asokundowó àwọn òfin oríṣiríṣi àgbáńlá ayé ní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ògo ni fókọ rẹ̀ sẹ́. ẹ máa gbádùn mi lórí digest káàkiri àgbáńláyé lórí digest tv ẹ máa gbádùn mi nínú Noble ẹ máa gbádùn mi lórí Gbenga Adeboye Funwontan fans club ẹ máa kó jẹ kẹ ẹ máa rọ́ọ̀sì kẹ ẹ máa kọ́mẹ̀ntì kẹ ẹ máa share káàkiri àgbáńláyé. mo dé pẹ̀lú àwọn odù mi lálẹ́ òní àwọn odù àgbáńláyé àwọn odù àgbàǹgbà lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́nu Láolúwa èmi náà kọ́ bá mi náà lójó rí bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọdé ilé àtàgbàṣẹ́ ti wá nǹkan fìdílé ẹ̀yin wòlíì ẹ̀tẹ̀yìn àáfàá àti babaláwo àbọ̀rúbọ yá babaláwo ilé àbọ̀rúbọ sọ̀sọ̀sọ̀ agbára ayé kọ́ lèmi ń lò agbára Ọlọ́run là wá ń lò Ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ ìgbà tí mo dáhùn náà tó sọ pé àdìsí Gbenga Adeboye ọmọ ẹ̀ gangan lèyí wọ́n tàṣírí ọ̀hún Ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ Ọlọ́run ló fògo fún un Ọlọ́run ògo ni fókọ rẹ̀ Láolú ti dé ọmọ lójú Olódùmarè Zaccheaus Adébóyè. ìgbà tí mo wà nírọ̀lẹ́ àná mo drive mọ́tò gba àwọn àdúgbò bì kan rọ́fúrọ́fú
express ibì kan. Bí mo ṣe ń dáàbò búrúrú báyìí bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ń dá mi dó park Mr. Man park. Mo bá páàkì mọ́tò mi kalẹ̀ mo bá ní kí ló ṣẹlẹ̀ mo bá ní Mr. Man ṣé wọ́n mọ nǹkan tó ṣe? Mo ní me I didn't do anything for you. Did you know me in this Nigeria? To the gangamanically, sankomanically to zone, bambamanically, tanzamanically, sonsomanically to the join together, bambamanically, zongomanically, zizanically to zo, bambamanically, sontomanically, zenganica to sontusun. Lọ́lọ́pàá ń bá wò mí pé kí ni gbogbo tí mò ń sọ ìmúgbọ́. I'm coming. Money, where are you going? Come here, come and talk to me. Maybe you are the one, stop me, come and talk to me. You want to see me today? To the gangamanically, sincerically, hating sinisi, zantalulu, zontomonica, bambamuzu, zontolonsun. Lọ́lọ́pàá ń bá bínú kó wájú ọ̀dọ̀ mi. Bẹ́ẹ̀ ló ń wò pé irú àdàmọ̀dì ẹ̀dá wo lòun tọ́ lọ́jọ́ ti tòní sóhun ti tọ́ nǹkan mìíràn báyìí. Ọkàn lọ pé DPO wa ní DPO ní ẹ̀yin tẹ́ mọ́ wa rubbish káàkiri Ọ̀yọ́ state lélẹ́yà bí òkè òní la máa fi ẹ́ jófin níwájú àwọn ẹgbẹ́ yòókù. Ó yá lie down. Mo ní me you talk to me? Are you talking to me? Came in lie down bí? Did you know me in this Nigeria? Did you know how many years I used in Nigeria to Zankamasu to Zubin? Zanzako to me some facilities. Me and Afe Babalola is in Nigeria and Obasanjo to the Bamba to Zoom. Zankata Makari to Kotomedula, Oblaganta to Zangala, Zongomonicali Bamba School Mississippi. To the Zanka.